wa. èrè kí ni ìyá ẹ̀kọ́ níná kò ní sọ méjì yá sọ wí kóyún ìyá tó jẹ níbẹ̀ tó ká pọ́n alábẹ́bí ìyá rẹ̀ tó gbóyún ẹ̀sìn kù níjọ tó ń ké òyún dáhùn làmú ẹ̀ bá mi wó omi tútù kí n mú bóru bá ń mú kò sẹ́ni tí ó bè kí ni torí èyí tó ká wá yọ má bá rẹ̀ lórí ìyàjọ̀wọ́ má ṣe sẹ́yìn ó fi ẹ́ sípò pé ìwọ máa gbóyún ó gbóyún wọ́n sì rí wàsáyé Mr Blessing sáàdẹ̀ náà bóyún bí onílàbòbò àkàndá tó bá mi ká mọ́ wọn àṣàdá tó fọ́lá ẹ̀ sára òṣùpá tó fi ń tan mọ́lẹ̀ múra wọ́. lọ́la kàndá tèmi rò. mo fẹ́ relé àgbà òyìnbélèjì àrílé mọ́ bá sí ọmọ ipò wẹ́rẹ́ lóde ìwáyé kò ṣe é ro kò ṣe é fàtú àfìjà sínú pété ẹ̀rín àfẹ̀bí sínú kó oúnjẹ ọ̀tá. Surplus on the mix. àkàndá ẹ̀dá lọ bá ṣe ẹ ló fi àtọ̀nú ìwà àti níṣe sí ó tọ́ka ròyìn ẹ̀ kó ṣe rere tó bá ṣe pé kàbílà fẹ́ wí. àkàndá ẹ̀dá lọ bá ṣe ẹ ló fi àtọ̀nú ìwà àti níṣe sí ó tọ́ka ròyìn ẹ̀ kó ṣe rere tó bá ṣe pé kàbílà fẹ́ wí. àkàndá ẹ̀dá lọ bá mi ṣe òun lọ bá ṣe é àkàndá ẹ̀dá lọ bá ṣe é ló fi àtọ̀nú ìwà àti níṣe sí nínú ìjẹsí pátá ó tọ́ka ròyìn ẹ̀ kó ṣe rere ó ṣe gidi ó ṣeun gan ó tọ́ka ròyìn ẹ̀ kó ṣe rere tó bá ṣe pé kàbílà fẹ́ wí. àkàndá ẹ̀dá lọ bá ṣe é ló fi àtọ̀nú ìwà àti níṣe sí ó tọ́ka ròyìn ẹ̀ kó ṣe rere tó bá ṣe pé kàbílà fẹ́ wí. Bùkárí ṣàfọ̀mọ́ ìpín èyí tó bá dá ó ṣe nípele èyí tí mo rí lápẹẹrẹ bí iṣan odò fún mi ní etí kò lè yẹ jù gbọ́ mi yé tó ṣe nípele èyí tí mo rí lápẹẹrẹ bí iṣan odò ṣálógo tó gbé fẹ́ lómìíràn bí ọlá tó ní kó bùlù pẹ̀lú ẹbí òṣèyọ kúrò láwùjọ kò ṣe yọ kúrò láwùjọ olórí ìpín tí ó wọ ọ̀pọ̀ ṣálẹ̀ yìí jẹ́ ó fa wọn tó bù wọn lẹ́kùn kan rí pé ọba tó ní wọn ṣàwọn láṣàdá ọba tó ní wọn ṣàwọn láṣàdá ẹ bá mi gbé ti tóbi fọba mímọ́. àkàndá ẹ̀dá lọ bá ṣe ẹ ló fi àtọ̀nú ìwà àti níṣe sí ó tọ́ka ròyìn ẹ̀ bó ṣe rere tó bá ṣe pé kàbílà fẹ́ wí. àkàndá ìpín rẹ̀ fẹ́ni tó fẹ̀mí bá mi rìn bọ̀ láwùjọ orin ó tẹ́tí sí ilẹ̀ kó gbọ́ pé ayé kì í ṣeun tá ń sáré lé tọ́rọ̀bá tó kọ́ pín rẹ̀ ó ti kọ́ pé ìwọ ṣáni kò bẹ̀bẹ̀ fún pín rẹ̀ ó kún kò mọ̀ kó sì tún pẹ́ béèyàn bá rò pé tòun bá sáré wówó yóò padà dìhun táwọn ayé ń pọ́n ìrọ́bẹ̀ ní ibẹ̀ ni tọ́rọ̀bá tó ní pín máa lò mọ̀ tó kọ́ lórí ìkànnì dé tó fi ní pé kí táyé jọ̀gá ẹ̀ bó ti lágídí tó ọba kọ́ pín rẹ̀ ni ànábà ló kọ́pin rẹ̀ bí owó kọ́ èyí tó sì ní títò káàpọ̀n ọmọ Olúṣọlá ló ṣeun bí. àkàndá ẹ̀dá lọ bá ṣe yẹn ló fi àtọ̀nú ìwà àti níṣe sí ó tọ́ka ròyìn ẹ̀ bó ṣe rere tó bá ṣe pé kàbílà fẹ́ wí. ògo tún ní irú èyí fẹ́ ní bá ní tójú tẹ́lómi ń fogún ọdún wá tọ́rọ́bà tó kùn sóhun lóye ẹtí gbàlàyé rẹ̀ nítorí pé ó yàtọ̀ síṣàn odò tí mo kọ́ wí ògo bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ògo atán ni ògo atán ni ògo bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ògo atán ni kì í kọjá ìlú torí pé ọba tó ṣẹ̀dá ẹ̀fẹ̀ kó lọ́lá láti rí ohun tí ń ṣẹ̀nú ìlú wọn àwọn tó láṣẹ tán ti déwájú irú ẹ̀ náà pè wọ́n bíi pé kí ni tí ẹ fẹ́ lágbègbè ògo ni ṣùgbọ́n kò kí ń déwájú. àkàndá ẹ̀dá lọ bá ṣe ẹ ló fi àtọ̀nú ìwà àti níṣe sí ó tọ́ka ròyìn ẹ̀ bó ṣe rere tó bá ṣe pé kàbílà fẹ́ wí. àtùpà tó tàn mọ́ lẹ́fẹ́ ni tó bá gbọ́n a mọ̀ pé ilé rẹ̀ lárí mọ́ ìdí rẹ̀ ni láti ṣókùnkùn torí pé ẹbí la fẹ́ borí sí ògo náà ni ó sì máa jẹ́ ọba tó ṣe yẹn lógo ẹbí kò ní jẹ́ kó kọjá inú ẹbí wọ́n máa wá béèrè wípé ọlá ẹ̀ là ń dè wípé kó dé ọba ló fi ẹ̀ hàn lówó ẹbí dákun má kọjá ààyè sọ́ba mímọ́ o tòró mọ́dí ẹ̀ tó fi jẹ́ fẹ́ bí. àkàndá ẹ̀dá lọ bá ṣe ẹ ló fi àtọ̀nú ìwà àti níṣe sí
ó tọ́ káròyìn ẹ̀ kó ṣeré tó bá ṣe pé kàkìlà fẹ́ wí. onílàbògbò àkàndá tọ́ba mi ká mọ́ àwọn àṣàdá tó fọlá ẹ̀ sára òṣùpá tó fi ń tàn mọ́lẹ̀ fúnra wọ́ wá. onílàbògbò àkàndá tọ́ba mi ká mọ́ àwọn àṣàdá tó fọlá ẹ̀ sára òṣùpá tó fi ń tàn mọ́lẹ̀ fúnra wọ́ wá. buhari makobo àkàndá tọ́ba mi ti dá làdá tún dá ẹni tó ṣe ní dáadáa tó ṣe pé tó bá rí mọ́lẹ̀ kò kì í fẹ́ kó kú. olúṣọlá mi bàbá olúṣọlá mi ọkọ̀ àlátinú kẹta bí sáyé tó wá ń fò ní ọ̀pọ̀hún wá sáyé ó tó kí n bá ẹyọ̀pọ̀ ó lè lọ́dún ká má fò ní bẹ̀rẹ̀ sí ní bẹ́kún. onílàbògbò àkàndá tọ́ba mi ká máa wọn àṣàdá tó fọlá ẹ̀ sára òṣùpá tó fi ń tàn mọ́lẹ̀ fúnra wọ́ wá. bèrè kí ni ìyá ẹ̀kọ́ níná kò ní sọ méjì yá sọ wípóyún ìyá tó jẹ níbẹ̀ tó ká pọ́n alábẹ́bí ìyá rẹ̀ tó gbóyún ẹ̀sìn ikùn níjọ tó ń ké òun dáhùn làmú ẹ̀ bá mi wó mi tútù kí n mú bóru bá mú kò sẹ́ni tí ó bè kí ni torí èyí tó ká wá yọ má bá rẹ̀ tó ní ìyá jọ̀wọ́ má ṣe sẹ́yìn ó fi ẹ́ sípò pé ìwọ máa gbóyún ó gbóyún wọ́n sì rí wàsáyé Mr Blessing sáàdẹ̀ náà bóyún bí. onílàbògbò àkàndá tọ́ba mi ká mọ́ wọn àṣàdá tó fọlá ẹ̀ sára òṣùpá tó fi ń tàn mọ́lẹ̀ múra wọ́. lọ́la kan dáde mi rò tí mò ń wí sí iyo àgbàlẹ́tù mi olùṣọ́lá mú fi entertainment àdìyó àjìbògùn sọ̀rọ̀ fẹ́ni tó fẹ́ gbọ́rọ̀ yìí àní ní kíkún ọmọ àgbà òyìnbélèjì àrílémọ̀bà sí ilé mi máa ń wí ipò wẹ́rẹ́ lòdò ìwáyé ẹni ire kò ṣe é rò kò ṣe é bàtú ọmọ àfìjà sínú pété ẹ̀rìn àbèbí síkún tí ń pèsè pé ó yó. onílàbògbò àkàndá tọ́ba mi ká mọ́ wọn àṣàdá tó fọlá ẹ̀ sára òṣùpá tó fi ń tàn mọ́lẹ̀ fúnra. mo fárí máa gbé ẹ̀ jáde kí n wí tó rọ́pọ̀ ló ń pè mí sọ wípé bá mi kẹ́ni tọ́ bá mi dá lọ́lá àṣàǹdà sí fún yí aláìdè pè mí pé àlàlà bí jọ̀wọ́ bá mi rí fíò ní ìṣàdúrà fún kọjọ́ tàbí ẹ̀ má ṣe já sẹ́kún bọ̀rẹ́ bẹ́bí dẹ̀ ṣe ń ba ẹyọ káwa máa fi ní rántí fẹ́kún. onílàbògbò àkàndá tọ́ba mi ká mọ́ wọn àṣàdá tó fọlá ẹ̀ sára òṣùpá tó fi ń tàn mọ́lẹ̀ múra wọ́ wá. Kàbódì mànìjà mi sọ wípé Buhari ọlọ́tọ̀ bá mi délé olúṣọlá ìkómọdélé wípé ọlọ́run ló kò ní kẹwàá sáyé tọrọ pọ̀nà síjọ bí wọn tó jẹ́ páwọn yẹn màkú ti sánkú tí a ó rí ibẹ̀ ó tó ká yọ ọ̀pọ̀ láfiyẹ̀ hàn fàráyé rí kò má fiyẹ̀ hàn làhàn pàṣà mi. onílàbògbò àkàndá tọ́ba mi ká mọ́ wọn àṣàdá tó fọlá ẹ̀ sára òṣùpá tó fi ń tàn mọ́lẹ̀ fúnra wọ́ wá. bèrè kí ni ìyá ẹ̀kọ́ níná kò ní sọ méjì yá sọ wípóyún ìyá tó jẹ níbẹ̀ tó ká pọ́n alábẹ́bí ìyá rẹ̀ tó gbóyún ẹ̀sìn ikùn níjọ tó ń ké òun dáhùn làmú ẹ̀ bá mi wó mi tútù kí n mú bóru bá mú kò sẹ́ni tí ó bè kí ni torí èyí tó ká wá yọ má bá rẹ̀ tó ní ìyá jọ̀wọ́ má ṣe sẹ́yìn ó fi ẹ́ sípò pé ìwọ máa gbóyún ó gbóyún wọ́n sì rí wàsáyé Mr Blessing sáàdẹ̀ náà bóyún bí. onílàbògbò àkàndá tọ́ba mi ká mọ́ wọn àṣàdá tó fọlá ẹ̀ sára òṣùpá tó fi ń tàn mọ́lẹ̀ múra wọ́ wá. lọ́la kan dáde mi rò tí mò ń wí sí iyo àgbàlẹ́tù mi olùṣọ́lá mú fi entertainment àdìyó àjìbògùn sọ̀rọ̀ fẹ́ni tó fẹ́ gbọ́rọ̀ yìí àní ní kíkún.